láláì ní fàkókò ṣòfò. Nínú ìwé ìròyìn Punch ní kókó àkọ́kọ́ yìí ló fẹjú kẹ̀kẹ́ sí o. Kọ́lọ́run kó gbà wá lórí ètò àìbò tí ò fẹsẹ̀ rinlẹ̀ tí ò rajajaja ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ikọ̀ báńdíìtì wọ́n mà tún ṣe iṣẹ́ wọn ní ìpínlẹ̀ Kwara. Wọ́n jí orí adé kan gbé àti ìyàwó rẹ̀ tó fi mọ́ àwọn ẹlòmíín. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Vanguard náà ni màá ti bẹ̀rẹ̀ ìròyìn eléyìí níbi tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti sọ̀rọ̀ jáde wípé kò sí àwọn kan tó gbẹ́mìí mì ní ọjà Jílì. Àmọ́ ṣá o, àwọn èèyàn ti ń béèrè wípé bó o lẹ ṣe kà á tẹ́ ẹ fi mọ̀ pé àwọn èèyàn gbẹ́mìí mì. Ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ̀. Nínú ìwé ìròyìn Punch náà ni mo sì wà. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi gbòòrò òfin gbé arákùnrin kan o, èyí tí wọ́n ká orí ènìyàn mọ́ lọ́wọ́ àti ẹ̀yà ara ènìyàn míì. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni màá ti mú ìròyìn eléyìí níbi tí wọ́n ti jó di mímọ̀ wípé Gwazo náà ló ti ṣetán báyìí láti jáde dupò gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ ní apá àríwá Kano ní ilé ìgbìmọ̀ asòfin lọ́dún 2027. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ. Nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ló fẹjú kẹ̀kẹ́ sí o. Àwọn ajínigbé tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ ṣe ìdánwò UTME tí wọ́n jí wọn gbé, wọ́n mà ti ń béèrè fún mílíọ̀nù 9 náírà fún ẹnì kọ̀ọ̀kan tí wọ́n jí gbé. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà o, níbi tí Ẹkúndayọ̀ tó ti ń sọ o, tó ti ń jó di mímọ̀ wípé kò APC, PDP, ADC wọn ò tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú ADC láti yan Oyèbánjí fún ipò gómìnà sáà ẹlẹ́ẹ̀kejì. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ. Nínú ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ní ìròyìn eléyìí ti jáde wá. Gómìnà Ṣèyí Mákindé ó ṣeé ṣe kó kéde kó sì fa ẹni tí yóò díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP, kó kéde orúkọ onítọ̀hún nínú oṣù tó ń bọ̀, oṣù karùn-ún, lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́. Ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ló kọ. Ègún eléyìí tó wà ní apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn òun náà ló ti bàjẹ́ o. Akínwándé òun ló sọ bẹ́ẹ̀. Ìwé ìròyìn The Nation òun náà ló sì ti sọ. Mo kúkú jáwé olúborí níbi ètò ìdìbò gbogbogbò tó wáyé lọ́dún 2023. Àwọn àjọ elétò ìdìbò àwọn ni wọ́n dọwọ́rú. Èmi ò gbégbá àbò. Peter Obi ló sọ̀rọ̀ náà jáde. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Èyí ni bí àwọn aṣíwájú ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe sọ ẹ̀mí ara wọn nù ní àárín ọdún 5 sí ọwọ́ àwọn Boko Haram àti àwọn agbésùnmọ̀mí ISWAP. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. Mínísítà fún ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ jáde o wípé àwọn orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ ogun wọ́n fi àwọn ọmọ ogun tó 200 níye wọ́n fi ṣọwọ́ sí orílẹ̀-èdè Turkey láti fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ tó perégedé. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Orílẹ̀-èdè Malaysia náà la gbọ́ pé à ń lọ òkú tó di pé a bára wa níbi tí èé ṣe Malaysia. Àwọn tí orí kò yọ nínú àwọn tí wọ́n fi ẹ̀yìn pọ̀n lọ ṣiṣẹ́ láabi òun náà ló sọ̀rọ̀ ọ̀hún. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. Ní ọjọ́ Ajé, àwọn ẹgbẹ́ olùkọ́ ní ìlú Àbújá wọ́n ó daṣẹ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n gùn lé ìyanṣẹ́lódì aláìnígbèdéke. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ADC tó jẹ́ pé ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ti ṣetán o láti da ẹgbẹ́ òṣèlú APC lágbódà àná. Àtíkù òun ló sọ bẹ́ẹ̀. Ìwé ìròyìn Vanguard òun náà ló sì ti sọ. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ti fi gbòòrò òfin gbé ayédèrú òṣìṣẹ́ JAMB kan o. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Ẹgbẹ́ òṣèlú APC wọ́n lè máa kó owó ìjọba ìbílẹ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì kí wọ́n máa dàgbà bòmí lọ, ṣùgbọ́n mi ò ní lè ṣe. Adeleke òun náà ló sọ̀rọ̀ yìí látàrí ẹ̀sùn tí àwọn kan tí wọ́n fi ń kàn án. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ. Àwọn kókó yìí àti kókó míì ni a ó máa mú wá tá ó sì máa tú ní ìpele ìpele bíi aṣọ ìyẹ̀lẹ̀. À ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ wọn. A kú àjísóde, a kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ titun. Ọ̀sẹ̀ titun yìí yóò sàn wá sówó, yóò sàn wá sọmọ, yóò sàn wá sí àìkú baálé ọ̀rọ̀
ire lọ́tún ire lósì ni yóò sì jẹ́ tiwa o ibi tá a bá kọjú sí lọ́sẹ̀ yìí ire ni ibi tá a bá tún kọ ẹ̀yìn sí ire ni àtọ̀tún àtòsì lẹ́yẹlé fi kórè wọlé ire ni yóò jẹ́ tiwa lórúkọ ọba akọ́dá ayé bẹ́ẹ̀ ni ire tó ti wà lọ́wọ́ wa kò ní í bọ́ òmíì titun yóò tún kùn láṣẹ ọlọ́run aláwòrábí à ń kí yín o lórúkọ ọba akọ́dá ayé tó sọ wa tó sọ ẹ̀mí wa dàsìkò yìí bẹ́ẹ̀ ni à tún kí yín lórúkọ iléeṣẹ́ Shape 89.1 FM tó ní àǹfààní tó jẹ́ ká ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa mú ìròyìn ojoojúmọ́ wá fún yín láti jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀ kùkú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́nà jíjìn rere àti nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé à ń kí yín o wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí bá ń fẹ́ dé akínyín káàbọ̀ sí ìkànnì aláràgbà ìdá ìkànnì Shape 89.1 FM eléyìí tí a kalẹ̀ sí ìṣà ìlú òkè ò láwà ìpínlẹ̀ Ọ̀yọ́ akínyín káàbọ̀ sórí akọ̀tún ètò ìròyìn àjímúná fún títí àárọ̀ yìí àjímúná ròyìn òun náà la pè ó gẹ́gẹ́ bí ìṣe wa bá a ṣe máa ń gbèdé òun náà láti gbèdé láàárọ̀ yìí àwọn kókó tí wọ́n kọ sínú ìwé ìròyìn ojoojúmọ́ lẹ̀ wa òun náà láti mọ̀ mú wá sí etí gbọ́ yín lọ́kọ̀ọ̀kan ìjèjì tẹ́yìn náà tẹ́sí mọ́ fetí kò ọ̀làríwájú Álímì ló kọ tèmi ẹlẹ́mẹ̀wò ẹ kú kalẹ̀. tó ẹ kú kalẹ̀ ẹ̀yin alára wa ká wọnú ìròyìn ọ̀hún ká máa tú báyìí ká tú yẹ́bẹ́yẹ́bẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn Punch nínú ìwé ìròyìn Punch ní ìròyìn àkọ́kọ́ yìí tí ó jáde báyìí wípé àwọn ikọ̀ báńdíìtì ní ìpínlẹ̀ Kwara wọ́n tún ṣọṣẹ́ o wọ́n jí kábíyèsí kan gbé ìyàwó olórí pẹ̀lú ènìyàn míì ìwé ìròyìn Punch ó jábọ̀ báyìí wípé àwọn ikọ̀ afẹ̀míṣòfò eṣin òkọ́kú ni wọ́n ti yabo agbègbè kan tí wọ́n ń pe orúkọ agbègbè ọ̀hún ní Ọláyínká ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara wọ́n ní bí wọ́n ṣe yabo agbègbè yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè kùkùkẹ̀kẹ̀ láti lé àwọn ènìyàn tó wà ní àyíká àti agbègbè láti lé wọn sẹ́yìn nínú ọ̀rọ̀ tí ìwé ìròyìn Punch tí wọ́n fi léde wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní nǹkan bíi aago kan ó kọjá 40 ìṣẹ́jú ní ọjọ́ àbámẹ́ta ọba tí wọ́n jí gbé ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní ọba Salman Àwẹ̀dá nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ wípé ṣàdédé tí wọ́n yabo agbègbè yìí tí wọ́n sì mórílé ààfin kábíyèsí ọ̀hún tí wọ́n yìnbọn sókè yìí tí gbogbo àwọn ènìyàn tí wọ́n wà nínú inú fu àyàfo wọ́n ní wọ́n dé ààfin ọba wọ́n sì jí ọba gbé lọ pẹ̀lú olórí pẹ̀lú ẹlòmíín nínú ọ̀rọ̀ kan èyí tí ará agbègbè náà tó ń fi ìdí rẹ̀ múlẹ̀ fún àwọn oníwèé ìròyìn Punch ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní agbègbè Ọláyínká ní nǹkan bíi aago kan ó kọjá ó ní wọ́n jí kábíyèsí bẹ́ẹ̀ ni wọ́n sì tún jí olórí gbé lọ àti ẹlòmíín nínú ọ̀rọ̀ ẹlòmíín náà tóun náà tún sọ̀rọ̀ tìfòyà fún àwọn oníwèé ìròyìn ó ní òtítọ́ ni nígbà tí àwọn oníwèé ìròyìn tí wọ́n kàn sí alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ó fi ọ̀rọ̀ ọ̀hún lọ́lẹ̀ ó sì sọ wípé òtítọ́ ni o ṣùgbọ́n iṣẹ́ ti ń lọ lábẹ́nú láti ṣàbòbò àwọn tí wọ́n jí gbé ọ̀hún kí wọ́n sì gbé wọn padà wá sí ilé láàyè àti àlàáfíà ara tó péye ìwé ìròyìn Punch ló pọ̀nchẹ̀ kọ́lọ́run kó fún wọn ṣe. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn àkọ́kọ́ eléyìí ló ti jáde ò níbi tí mínísítà fún ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ó ti ń sọ̀rọ̀ táwọn kan sì ń jẹ́ ó di mímọ̀ wípé ǹjẹ́ ẹ sọ wípé àwọn tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ wọn ò sẹ̀mí wọn nù níbi ìkọlù tó wáyé ní ọjà Ajílẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí nínú ọ̀rọ̀ eléyìí tí dókítà Azim Salawudeen àti Okechukwu Enwaguma eléyìí tí wọ́n sọ ọ̀nà ni wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé àwọn bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ eléyìí tí ẹni tó jẹ́ mínísítà fún ètò ààbò General Christopher Musa eléyìí tí ó sọ látàrí bí wọ́n ṣe jẹ́ ó di mímọ̀ wípé àwọn aráàlú eléyìí tí wọ́n sọ ẹ̀mí wọn nù níbi ìkọlù orí afẹ́fẹ́ eléyìí tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti ń sọ sí ọjà Ajílẹ̀ níbi tí nígbà ní ọjà tó wà ní ìpínlẹ̀ Borno sí ìpínlẹ̀ Yobe ní ọ̀sẹ̀ tó kọjá tó sì gba ẹ̀mí àwọn ènìyàn eléyìí tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ àmọ́ ṣá o
mínísítà fún ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà ó sì ń tẹnumọ́ wípé àwọn tí wọ́n sọ ẹ̀mí wọn nù ń bẹ̀hùn àwọn tí wọ́n ń dúnàádúrà láti máa da àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà láti máa dà á láàmú ni o nígbà tí ń sọ̀rọ̀ lójú òpó móhùnmáwòrán nígbà tí ó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sì jẹ́ alága fún ìpàdé ọ̀hún níbẹ̀ náà ni mínísítà ló ti ń tẹnumọ́ ò tó sì ń jẹ́ odi mímọ̀ wípé ìkọlù tó wáyé ní ọjà ọ̀hún ó jẹ́ ìkọlù eléyìí tí àwọn dìídì mójútó tó sì jẹ́ pé àwọn tí ń dúnàádúrà láti máa fi ìdúnàádúrà wọn da àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà láàmú àárín wọn gan-an òun náà làwọn sọ àdá olóró sí o kìí ṣe àwọn tó jẹ́ pé wọn ò mọ́wọ́ tí wọn ò mọ̀ọ́sẹ̀ wọ́n ní gbogbo àwọn tí wọ́n wà ní agbègbè ibẹ̀hùn gbogbo wọn pátápátá òun náà ni wọ́n mọ̀ tí wọ́n ń ṣe ò nítorí pé wọ́n ń dúnàádúrà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ni Musa wá jẹ́ ó di mímọ̀ wípé wọ́n ní ẹ wò ńṣe ni àwọn ọmọ ológun náà ṣàṣìṣe ò láti sọ àdó olóró sáàrin àwọn tí wọn ò mọ́wọ́ tí wọn ò mẹsẹ̀ wọ́n ní rárá o kò sí nǹkan kan tọ́jọ́ nítorí pé àwọn ti rí alamí gbọ́ látilẹ̀ tó sì jẹ́ pé alamí ọ̀hún òun náà làwọn tẹ̀lé o táwọn fi lọ gbé ìgbésẹ̀ eléyìí tí àwọn gbé wọn nígbà tó sọ̀rọ̀ ojú odi mímọ̀ wípé ṣe rí ọjà ajílẹ̀ eléyìí tẹ́ ń wò òun wọ́n ti sọ di ọjà eléyìí tí wọ́n ti máa ń dúnàádúrà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí láìbẹ̀sùbẹ̀bà in tó lè tẹ̀yìn rẹ̀ yọ nínú ọ̀rọ̀ eléyìí tó tún sọ náà ló ti ń jẹ́ odi mímọ̀ wípé wọ́n ti sọ ọjà ọ̀hún di ọjà tó jẹ́ pé àwọn agbésùnmọ̀mí ti wá máa ń rà tí wọ́n máa ń tà pàápàá jùlọ ohun jíjẹ wọ́n ní ìrẹsì eléyìí tí ń tà ní gbòòrò ní owó pọ́ọ́kú tí wọ́n bá gbé dé ọjà ọ̀hún 150,000 naira òun náà ni wọ́n máa ń ta ọjà ọ̀hún fún àwọn agbésùnmọ̀mí gbogbo nǹkan tí wọ́n ń gbé lọ́bẹ̀ gbogbo nǹkan yìí òun náà ni wọ́n máa ń tà lówó gegere tó sì jẹ́ pé àwọn agbésùnmọ̀mí náà ní bẹ́sùbẹ̀gbà wọ́n máa rà á ní owó ńláńlá ìdí rèé o táwọn èèyàn fi ń yabo ọjà ọ̀hún táwọn sì ti ṣe kìlọ̀kìlọ̀ wípé àwọn ẹni ọwọ́ bá bà ní agbègbè náà ó ṣeé ṣe o kó jẹ́ pé wọ́n ò fi mú wọ́n ò fi dánrin òfin ìgbésẹ̀ yìí òun náà làwọn bá lọ nítorí pé àwọn ti jó di mímọ̀ wípé àti ẹni tí bá ń tà àti ẹni tó bá ń rà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ọ̀daràn òun náà ni gbogbo wọn o ìdí rẹ̀ rèé tí àwọn fi ṣe ìkọlù sí apá abẹ àmọ́ ṣá o bí wọ́n ti ṣe ń gbé wípé àwọn òǹtajà tí wọn ò mọ́wọ́ tí wọn ò mẹsẹ̀ òun náà làwọn ọmọ ológun kọlù wọn ní rárá o kò sí nǹkan kan tọ́jọ́ ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló wà o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n fi gbóró òfin gbé arákùnrin kan èyí tí wọ́n ká orí ènìyàn àti ẹ̀yà ara ènìyàn tí wọ́n ká mọ́ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka títí ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi páńpẹ́ ọba ni wọ́n ti fi mú arákùnrin kan ẹni ọdún 43 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìdòwú Àṣàfà pẹ̀lú bí ó ṣe gbé ẹ̀yà ara ènìyàn bó ṣe gbé lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ kíká ẹ̀yà ara ènìyàn mọ́ arákùnrin náà lọ́wọ́ òun ni ó ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní Ìgbẹ̀ṣà ní ìpínlẹ̀ Ògùn wọ́n sọ wípé nínú nylon bag ni arákùnrin náà ló gbé àwọn nǹkan wọ̀nyí sí àwọn iléeṣẹ́ ọlọ́pàá àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó wà nírònà ni wọ́n sì kẹ́fìn rẹ̀ tí wọ́n sì sọ wípé kó bọ́ síbí yìí o káwọn ó yẹ àwọn nǹkan tó gbé lọ́wọ́ wò ìgbà tí wọ́n ó yẹ̀ wò ni wọ́n bá orí ènìyàn àti ẹ̀yà ara ènìyàn míì ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ nínú ọ̀rọ̀ kan tí ọ̀gá àgbà ní ẹ̀ka ibi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò yìí ACP Fọláṣadé òun ni ó kó àwọn òṣìṣẹ́ ọlọ́pàá sòdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ọjọ́ 17 oṣù kẹrin tí a wà yí ọdún 2026 kó tó di wípé DSP Olúṣèyí Babáṣèyí tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn kó tó di wípé ó fi àtẹ̀jáde náà ṣọwọ́ sí àwọn oníwèé ìròyìn ní ọjọ́ àbámẹ́ta Babáṣèyí ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn òṣìṣẹ́ àwọn tí wọ́n wà nírònà tí wọ́n ń yẹ ọkọ̀ wò àti àwọn bí àwọn èèyàn ṣe ń kọjá lọ kọjá bọ̀ ni wọ́n fi ojúṣe yẹ àtàrí arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìdòwú Àṣàfà tó jẹ́ ẹni ọdún 43 pẹ̀lú bó ṣe gbé ẹ̀yà ara ènìyàn lọ́wọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ gbó tí wọ́n ń fi ọ̀rọ̀ pò lọ́fun pọ̀ wípé níbo ló ti rí àti wípé kí ló fẹ́ fi ṣe ó ní ẹ ṣe mí jẹ́jẹ́ o ní bòjì kan tó wà ní Ìdó Ìtẹ̀kùn ní abúlé Ìgbẹ̀ṣà gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ síbí yìí ó ní bẹ́ẹ̀ ni òun ti lọ gé tí òun sì fẹ́ lò ó fún oògùn owó gẹ́gẹ́ bó ṣe wí ó tẹ̀síwájú wípé
òtítọ́ ni ọ̀rọ̀ náà àti wípé òun ni òun gé wọn ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bá mú orílẹ̀ agbègbè tó dárúkọ yìí láti lọ wo ibojì ọ̀hún lótìtọ́ ni wọ́n sì débẹ̀ wọ́n ká àwọn àkàkalẹ̀ fọ́nrán fídíò wọ́n ká gbogbo ẹ̀ kalẹ̀ àti gbogbo ọ̀rọ̀ rẹ̀ òun ni wọ́n ká kalẹ̀. alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ̀síwájú pé iṣẹ́ ìwádìí ń lọ o láti mọ àwọn ènìyàn tí wọ́n jọ ń pawọ́ papọ̀ ṣiṣẹ́ láabi yìí tí àwọn yóò sì dẹ́kun ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Ògùn. ìwé ìròyìn Punch ló punch ẹ lọ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí Àtíkù tó ti ń jó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú ADC nìkan òun náà ni ẹgbẹ́ alátakò eléyìí tó lè kojú ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè wa Nàìjíríà láòkò eléyìí tí a wà yìí ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar òun náà ló ti ń jẹ́ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC náà ni ẹgbẹ́ kan gbòógì eléyìí tí ó lè kojú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí ó sì fìdí wọn rẹmi níbi ètò òdìbò gbogbogbò eléyìí tí ó wáyé lọ́dún 2027. Abubakar òun náà ló sọ̀rọ̀ yìí lójú òpó ayélujára X rẹ̀ ní ọjọ́ àbámẹ́ta níbẹ̀ náà ló ti ń sọ̀rọ̀ tó sì ń ṣe àpèjúwe ẹgbẹ́ òṣèlú ADC gẹ́gẹ́ bí ẹgbẹ́ eléyìí tó ní àwọn àfojúsùn eléyìí tó gbọ̀ngbọ́n àti ètò eléyìí táwọn lè lò láti fi kojú ẹgbẹ́ òṣèlú ADC nínú ọ̀rọ̀ eléyìí tó sọ ó ní ó ti á wá dáhùn lójú yàǹyà báyìí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti nígbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú eléyìí tí wọ́n ó fi da ẹgbẹ́ òṣèlú APC eléyìí tó ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lágbódà ná nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti ń jó di mímọ̀ wípé àwọn ti ṣetán báyìí láti yanjú àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC káwọn ó sì pààrọ̀ jọ láti da ẹgbẹ́ òṣèlú APC lágbódà náà. ẹni tó ti fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí ọ̀hún òun náà ló gba àlejò àwọn ìkànlẹ́ẹ̀kan láti ìpínlẹ̀ Adamawa tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC nílé rẹ̀ eléyìí tó wà nílùú Àbújá ní ọjọ́ Ẹtì òun náà ló gbọ̀n án lálejò tó sì ṣe àpèjúwe ìpàdé ọ̀hún gẹ́gẹ́ bí n tó jẹ́ pé ó fi ọwọ́ ba òun lẹ́mìí tínú òun dùn wípé wọ́n wá kí òun ò lẹ́yìn yìí ó kí wọn pé ẹ ṣeun gan ẹ kú ọmọ ṣe ó wá fi dá wọn lójú wípé ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 kìí ṣe ètò ìdìbò tá a kàn fọwọ́ ẹ̀rẹ̀ mú o ètò ìdìbò eléyìí tó yẹ ká dẹjúlẹ̀ ká sì rí mú ká lè lé àwọn tí ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà sì bá lásìbò ká lé wọn kúrò lóróyè. Àtíkù òun ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ. nínú ìwé ìròyìn Vanguard náà lèmi náà rí ìròyìn títí ọwọ́ mi yìí àwọn ajínigbé tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ ṣe ìdánwò UTME tó jí wọn gbé ni wọ́n ti fohùn léde báyìí wípé mílíọ̀nù 9 náírà ni àwọn yóò gbà lórí ọmọ kọ̀ọ̀kan tí wọ́n jí gbé o. ìwé ìròyìn Vanguard ó kọ jáde ọ̀kan lára àwọn òbí tí òun ní ọmọ méjì lára àwọn tí wọ́n jí gbé ó pariwo síta wípé ẹ dákun ẹ ra òun kalẹ̀ níbo ni òun ti fẹ́ rí mílíọ̀nù 9 náírà fún ọmọ kọ̀ọ̀kan òun sì ní ọmọ méjì láàrin wọn. bàbá náà ni ó bẹ̀rẹ̀ sí ní pariwo lóhùn òkè wípé níbo ni òun fẹ́ bá yàrá já báyìí lórí ìṣẹ̀lẹ̀ yìí tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá sì gbàgbé ká tún rán yín létí wípé ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a lò rí kọjá ni àwọn ajínigbé ni wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ kan gbé o tó jẹ́ wípé wọ́n fẹ́ lọ ṣe ìdánwò UTME nínú ọkọ̀ tó jẹ́ wípé elérò 18 ní ọkọ̀ ọ̀hún tí wọ́n pe ọkọ̀ ọ̀hún ní Benin Link bus tó ń lọ láti Makurdi lọ sí Òtòròpó ó kù díẹ̀ kí wọ́n dé Òtòròpó ni àwọn ajínigbé yìí ni wọ́n bá ya bò wọ́n tí wọ́n sì jí gbogbo wọn gbé lọ kó tó di wípé àwọn méjì wọ́n mórí bọ́ tí àwọn yòókù sì wà ní àkàtà wọn nígbàtí àwọn méjì míì sì tún mórí bọ́ àwọn bíi 13 ni wọ́n ní ó ṣẹ́kù ní àkàtà àwọn ajínigbé yìí ṣùgbọ́n o àìbalẹ̀ ọkàn ni ó ti ṣẹlẹ̀ sí àwọn òbí àwọn ènìyàn tí wọ́n jí gbé yìí lára àwọn tí wọ́n wà nínú ìgbèkùn yìí bàbá ọ̀kan lára àwọn ọmọ yìí ló bẹ̀rẹ̀ sí ní pariwo lóhùn òkè wípé ọmọ méjì ni mo ní láàrin àwọn ọmọ tí wọ́n wà nínú ọkọ̀ bọ́ọ̀sì tí wọ́n jí gbé lọ wọ́n wà tí ń béèrè fún mílíọ̀nù 9 náírà báyìí ẹ̀yin ènìyàn níbo ni mo ti fẹ́ rí owó yìí ẹ dákun wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ àti ìjọba ìbílẹ̀ o wípé
kí wọ́n bá wọn wá ojútùú àti ọ̀nà àbáyọ. Ó ní òun ò lè rí owó yìí wípé ní ìdílé òun àwọn ò lè rí owó yìí, kì í ṣe wípé nǹkan tá a bá mọ̀ láàmọ̀, ṣùgbọ́n o báwo lòun fẹ́ ṣe, àwọn ọmọ òun tí wọ́n wà lákàtà àwọn ajínigbé báwo ni wọ́n ṣe fẹ́ jáde. Ìròyìn ọ̀hún ó fọwọ́ bani lẹ́mìí o, kọ́lọ́run kó ṣàánú wa lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde, ẹ lọ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà ó, níbi tí Guazo tó ti kéde wípé òun ṣetán báyìí láti jáde dupò gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ ní apá àríwá Kano fún ohun eléyìí tí àwọn ènìyàn tí wọ́n fi pe òun ò pé kóun wá láti wá sin àwọn ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ètò ilé àti ìdàgbàsókè agbègbè lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Abdullahi Tijani Guazo òun náà ló ti sọ̀rọ̀ ní ọjọ́ àbámẹ́ta tó sì ti sọ èròǹgbà rẹ̀ láti jáde dupò gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ eléyìí tí ó mọ̀ ṣojú apá àríwá ìpínlẹ̀ Kano nílé ìgbìmọ̀ asòfin orílẹ̀‐èdè wa Nàìjíríà nínú ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó wáyé lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Guazo òun náà ló sọ ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ èròǹgbà rẹ̀ yìí náà ló sọ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ó jẹ́ nǹkan tó dùn ún mọ́mọ́ nù ó bí àwọn ọ̀dọ́, àwọn àgbààgbà, àwọn obìnrin àti àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú, àwọn èèyàn láwùjọ tí wọ́n pe òun wípé kóun wá o, kóun wá sin apá àríwá ìpínlẹ̀ Kano nílé ìgbìmọ̀ asòfin. Ó ní ìgbàgbọ́ eléyìí tí wọ́n ní nínú òun, ó lóun ò ní fi ṣeré o, kódà ó ní ohun wọn tí wọ́n fi pe òun ò ní kọtí ọ̀gbọ́n sí ìgbàgbọ́ tí wọ́n sì ní òun dúpẹ́ o wípé wọ́n ṣeun gan, wípé wọ́n ní ìgbàgbọ́ nínú òun, tó sì ṣe àpèjúwe bí wọ́n ti ṣe pé òun yìí gẹ́gẹ́ bí ìjígìrì sí láti jẹ́ kí òun ó mójútó àwọn tó yẹ kóun ó ṣe, pàápàá jùlọ ní apá àríwá ìpínlẹ̀ Kano nílé ìgbìmọ̀ asòfin. Nínú ọ̀rọ̀ tó sọ, Guazo náà ló jẹ́ pé yóò mọ̀ bá ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà Barau Jibrin ni ó mọ̀ bá takàngbọ̀n láti gba tíkẹ́ẹ̀tì ta ní ọ̀jáde láti apá abẹ nínú ètò ìdìbò abẹ́nú eléyìí tí yóò wáyé. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà ọ̀hún, òun náà ló sọ èròǹgbà rẹ̀ o, tó sì jẹ́ ó di mímọ̀ wípé 30 ọdún lélẹ́yìí tóun ti fi àwo èèbó jẹun tí ò sì fọ́mọ̀ lọ́wọ́ rí o, tóun ti ń sin ìlú. Ó ní tẹ́ ẹ̀ bá gbàgbé ẹjọ́ òun ó ràn yín létí o, ẹ̀ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà lòun ti jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ Guazo local government ní àti ọdún 1991 sí ọdún 2006. Ó ní àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó ń sì ṣe lágbọnú bẹ̀rùn, ó ní kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn o, nítorí pé iṣẹ́ takuntakun gbáà òun náà lòun ṣe o. Lẹ́yìn èyí òun náà lòun jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Kano ní ọdún 2007 ti ọdún 2011 eléyìí tí òun sì ṣiṣẹ́ eléyìí tí wọ́n gbé fóun gẹ́gẹ́ bí igbákejì ńgbà náà, gẹ́gẹ́ bí òun sì mójútó àwọn agbọnnu kọ̀ọ̀kan tí gómìnà nígbà náà tó fi ojú òun tó fi bọ̀. Ó ní látìgbà náà lòun ti ń ṣe àwọn iṣẹ́ takuntakun eléyìí tó yẹ kóun ó ṣe. Tẹ́ ẹ̀ bá tún wá gbàgbé, òun ti jẹ́ alága fìdíhẹ́ fún ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ní ìpínlẹ̀ Kano, pàápàá jùlọ nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá ẹgbẹ́ òṣèlú ọ̀hún lẹ̀ láti ọdún 2013 sí ọdún 2014. Ó lóun èso méke olóṣèlú nípínlẹ̀ Kano, àwọn èèyàn sì mọ àti máa ṣe bọ̀ òun, òun náà ni ó sì sọ̀rọ̀ fóun táwọn èèyàn tí wọ́n fi ìbò sọ̀rọ̀. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ. Nínú ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá, tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó sì ń ṣàlàyé báyìí wípé nínú oṣù karùn-ún ìyẹn oṣù tó ń bọ̀ wá ni òun yóò fi orúkọ ẹni tó ṣeé ṣe kó díje dupò gómìnà lẹ́yìn òun nínú àbùradà ẹgbẹ́ òṣèlú náà, òun ó fi orúkọ rẹ̀ léde. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti sọ̀rọ̀ síta o, bẹ́ẹ̀ ni ó fi ìkéde ọ̀hún síta láti jẹ́ kí àwọn ènìyàn tí wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ àti ìròyìn òfegè òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní káwọn ìròyìn tí wọ́n ń gbé káàkiri ìgboro wípé Mákindé ti ṣàtìlẹ́yìn fún ẹnìkan. Ó ní ẹ̀yin ènìyàn mi ẹ wo bí yìí, irọ́ ni wọ́n ń pa o. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé ó pẹ́ tán ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù karùn-ún a ó fi orúkọ ẹni tí yóò díje dupò gómìnà nínú àbùradà ẹgbẹ́ òṣèlú PDP nínú àwọn àbùradà ẹgbẹ́ òṣèlú PDP àwọn yóò fi orúkọ onítọ̀hún léde. Mákindé ó sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan
tí ó fi ṣọwọ́ ní ọjọ́ àbámẹ́ta níbẹ̀ ló ti ń ṣàlàyé wípé a ti foríkorí àti fikùn lókun bẹ́ẹ̀ ni mo ti kàn sí àwọn olórí ẹgbẹ́ àwọn àgbààgbà àwọn alẹ́nulọ́rọ̀ pẹ̀lú àwọn olórí ẹlẹ́sìn pẹ̀lú àwọn ènìyàn àwọn májòbàjẹ́ a sì tún dúró kí ilé ẹjọ́ kó ṣàlàyé àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP nínú ọ̀rọ̀ rẹ̀ fún ìdí èyí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń gbé ìròyìn òfegè wípé mo ti ṣàtìlẹ́yìn fún ẹnìkan ó ní rárá o ó ní tẹ̀ bá gbàgbé àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n ó yan àwọn tí wọ́n nífẹ̀ẹ́ láti díje dupò gómìnà nínú àbùradà ẹgbẹ́ òṣèlú PDP ó ní wọ́n ti ń ṣiṣẹ́ wayawaya láti inú oṣù kẹta tó ré kọjá fún ìdí èyí lára àwọn ènìyàn tó nífẹ̀ẹ́ láti rí kọmíṣánná fún ọ̀rọ̀ ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Nureni Adéníran pẹ̀lú olóyè Ṣẹ́gun Ògúnwùyí tí nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú àwọn ènìyàn míì lára wọn láti rí Taofik Arápájà pẹ̀lú àwọn ènìyàn míì tí wọ́n pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n o àti Gbẹ́ndú àti Ahéré nínú oṣù karùn-ún láòkéde ẹni tó ṣeé ṣe kó díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs ló kọ ìròyìn náà jáde ẹ lọ mú kẹyẹ ò níbẹ̀ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa à ń padà bọ̀ wá ikú kalẹ̀. èèyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ kú àmójúbà iléeṣẹ́ Ralac Ventures. Ralac Ventures ló ṣe ewé àdèpọ̀ wọn fi ń pò ókè. oríṣiríṣi ìpèníjà ní ń bá púpọ̀ àwọn ènìyàn fínra lágọ̀ọ́ ara ọ̀pọ̀ ènìyàn kọ̀ láti sọ ọ̀rọ̀ ọ̀hún síta pamímọ́ kí n pa ọ́ lórúkọ àìsàn àti àrùn ẹni tí yóò bá ní àlàáfíà tó péye ó gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde ní ẹni bá dákẹ́ tára rẹ̀ bá dákẹ́ ni ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ wá fi ojú rinjú pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti iléeṣẹ́ Ralac Ventures odidi ọjọ́ 7 gbáko ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n fi wà ní ìlú Ìgànnà bẹ̀rẹ̀ láti April 14 títí di Monday April 20 nínú town hall lọ́jà ọba nílùú Ìgànnà ní ètò ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá jẹ ìfà níléeṣẹ́ Ralac Ventures. Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe. Kamsayon ò kó gbá sílé rárá Kamsayon ò kó gbá sílé yàrá ìgbàlejò ń bẹ níbẹ̀ tẹ́dítẹ́dí yàrá ìgbàlejò ń bẹ níbẹ̀ tẹ́dítẹ́dí banquet hall ó wà níbẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ banquet hall ó wà níbẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ gbọ̀ngàn níbi a lè ṣètò onírúurú gbọ̀ngàn níbi a lè ṣètò onírúurú nínú ọgbà hospital Wúrà Ọlá nínú ọgbà hospital Wúrà Ọlá èyí tá a tún mọ̀ sí kọ́nà akẹ́ Wúrà Ọlá hospital road ní Wúrà Ọlá hospital road ní agbègbè Ìṣìyà lókè èèhò agbègbè Ìṣìyà lókè èèhò owó pọ́ọ́kú ní gbogbo rẹ̀ àná yín yes owó pọ́ọ́kú ní gbogbo rẹ̀ àná yín Kamsayon Kamsayon guest house ó tún wà ní Yoapo area àti Àrújẹ l'Ógbómọ̀ṣọ́ fún àlàyé sí ẹ pè sí nọ́mbà 07035126404. ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìròyìn wa ó ń sún sapá iwájú. bó ṣe jẹ́ náà nu ẹ̀yin náà gbé ìpolówó yín wá ìròyìn wa ń sún sí apá iwájú kí àbá yín polówó ẹ̀ kí ajé kó sì bo igbá yín jẹ. ẹ wò ó nínú ìwé ìròyìn The Nation náà ni màá ti mú ìròyìn eléyìí níbi tí ẹni tó jẹ́ Akínwándé tó ti sọ̀rọ̀ tó ní gbogbo àwọn ègún eléyìí tó ti wà ní apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn láti yan ẹni tí yóò dupò gẹ́gẹ́ bí gómìnà ó láwọn dúpẹ́ ò wípé Ọlọ́run ti bá ègún wí ègún sì ní ó ti dohun ìgbàgbé ọkàn pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní Yewa ní ìpínlẹ̀ Ògùn dókítà Gbénga
Akínwándé òun náà ló ti ṣe àpèjúwe bí wọ́n ṣe yan sẹ́nitọ̀ Solomon Ọlámilékan Adéọlá gẹ́gẹ́ bí ẹni tí yóò jáde dupò gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. ó ní ìdàgbàsókè eléyìí tó gbọ̀ngbọ́n òun náà ni eléyìí o. Akínwándé òun náà ló ti sọ̀rọ̀ tó sì jẹ́ pé wọ́n jọ buwọ́lu ẹni tí ó jẹ́ Yáyì gẹ́gẹ́ bí ẹni tí ó jáde dupò gẹ́gẹ́ bí gómìnà lọ́dún 2027. nínú ọ̀rọ̀ eléyìí tí ẹ sọ náà ni Adéọlá ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé àtìlẹ́yìn eléyìí tó gbọ̀ngbọ́n náà làwọn ó ṣe o èèyàn fún Adéọlá yìí láti jẹ́ kí ó jáwé olúborí. Akínwándé nígbà tó ránṣẹ́ ìkíni kú oríire ìyẹn sí Adéọlá náà ló ti júwe àpéjúwe ìdàgbàsókè eléyìí tó jẹ́ pé ó ti dé bá apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àlá wọn eléyìí tó wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bó ti wí. ó ní lásìkò yìí gan-an la lè sọ wípé gbogbo ègún eléyìí tó ti wà ń bẹ̀ pé ẹni tó bá wá láti agbègbè Yewa pàápàá jùlọ ní apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn ipe wọn ò ní dé ipò gómìnà lélẹ́yìí ó ti dohun ìgbàgbé o. ó nítorí pé láòkò yìí àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ó ṣeéṣe pàápàá jùlọ láti orí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu, gómìnà Dàpọ̀ Abíọ́dún, Àrẹ̀mọ Ṣẹ́gun Ọ̀ṣọ́bà, sẹ́nitọ̀ Gbẹ́ngà Daniel, sẹ́nitọ̀ Ìbíkúnlé Amóṣù àti àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú tí gbogbo wọn pa àròjọ tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wò ó tá a bá ní a sọ bó ti yẹ ó rí apá ìwọ̀ oòrùn ní ìpínlẹ̀ Ògùn òun náà lọ́kàn o láti jẹ́ kí wọ́n yan ẹni tí yóò darí gẹ́gẹ́ ẹni tí yóò darí ìpínlẹ̀ Ògùn. wọ́n ní kó tó wá dìgbà yìí Adéọlá Yáyì ó jẹ́ ìkan pàtàkì tó jẹ́ pé kéèwọ̀ ọ̀rọ̀ àwùjọ kéèwọ̀ níran pàápàá jùlọ láwọn agbègbè eléyìí tó ti jáde wá tí sì ń ṣojú nílé ìgbìmọ̀ asòfin. wọ́n ní ṣé ká pín nǹkan fún àwọn aráàlú ìrónilágbára àbí máa wo àwọn ènìyàn kó o sì máa ṣe wọ́n láàánú. wọ́n ní ṣé léyìí kò wá tó pọ́n ni. wọ́n ní gbogbo eléyìí òun náà làwọn wò táwọn fi wo wípé Adéọlá gan-an òun náà ló káàtó láti jáde dupò gẹ́gẹ́ bí gómìnà. ó ní ìpínlẹ̀ Ògùn wọn ò sì yan o. ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá tó ń ṣàlàyé báyìí wípé mo kúkú borí kódà gan pẹ̀lú èmi ni mo jáwé olúborí níbi ètò ìdìbò gbogbogbò tó wáyé lọ́dún 2023. Peter Obi ló sọ̀rọ̀ náà jáde. ó ní àwọn àjọ elétò ìdìbò ó ní wọ́n dọ̀wọ́ rú ni o. olóyè kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Peter Obi ló ti fohùn òkè sọ̀rọ̀ tó sì fi ọwọ́ méjèèjì gbá àyà wípé mo kúkú jáwé olúborí níbi ètò ìdìbò gbogbogbò tó wáyé lọ́dún 2023. tẹ́ ẹ bá gbàgbé ó ní òun díje dupò ààrẹ nígbà náà lọ́hùn-ún ṣùgbọ́n àwọn àjọ elétò ìdìbò àwọn ni wọ́n ṣe ohun tó wù wọ́n tí wọ́n sì dá ọwọ́ rú. ó ń sọ̀rọ̀ yìí níbi tí ó ti ń dáhùn sí àwọn ìfọ̀rọ̀jọ̀rọ̀ kan ní ọjọ́ àbámẹ́ta. Peter Obi ó sọ wípé ó ní ìkéde àti ìpolongo ìbò tí òun ṣe nígbà náà lọ́hùn-ún ó ló ṣèso rere àti wípé òun gbìyànjú láti jẹ́ kí àwọn ènìyàn ìlú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko lẹ́yìn òde kí wọ́n ó mọ ipa rere tí òun ó là tóun bá lè jáwé olúborí. ó ní gbogbo àwọn ènìyàn nígbà náà lọ́hùn-ún wọ́n sì gbárùkù ti òun nígbà tí àwọn tún débi àpótí ìbò òun tún fakọyọ o. ṣùgbọ́n àwọn àjọ elétò ìdìbò wọ́n ṣe ohun tó wù wọ́n tí wọ́n sì kéde ẹlòmíì. ó ní èmi ni mo borí gẹ́gẹ́ bó ṣe wí. ó sọ̀rọ̀ yìí ó tọ́lẹ̀ lá. ó ní ní ọdún 2023 ó ní òun díje dupò ipò ààrẹ lábẹ́ àbúradà Labour Party tí òun sì ní ìbò tó tó mílíọ̀nù 6 níye. ó ní ṣùgbọ́n àwọn àjọ elétò ìdìbò wọ́n ṣe nǹkan tó wù wọ́n ni o gẹ́gẹ́ bó ṣe wí nínú ìwé ìròyìn Daily Post tó jáde kò kọ́ jù báwọn lọ. ẹ lọ mú ìwé ìròyìn Daily Post kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni àwọn tí orí kó yọ níbi àwọn tí wọ́n fi ẹ̀yìn pọ̀n lọ sí ilẹ̀ òkèrè láti lọ lò wọ́n fún àwọn iṣẹ́ eléyìí tí ò bójúmu ló ti sọ̀rọ̀ tó ní orílẹ̀-èdè Malaysia òun náà laròbé à ń lọ o kó tó di pé àbọ̀wọ́ àbẹ̀kan eléyìí tí yọ sọ̀rọ̀ òun náà ló ń jẹ́ ó di mímọ̀ wípé ní ọjọ́ 17 oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí òun náà ni òun di gbádàgbọ́n òun o gẹ́gẹ́ bí àwọn ọmọbìnrin eléyìí tó kù táwọn náà ń wá kọ́dà fáwọn kí ọjọ́ ọ̀la àwọn kó sì da láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà làwọn fi takọ́sọ́ wípé ọ̀nà
eléyìí táwọn lè gbà náà ni pé káwọn lọ sí ilẹ̀ òkèrè níbi tí ilẹ̀ ti lọ́ràá káwọn ó sì lọ mọ́ ṣiṣẹ́ káwọn ó mọ́ mówó wálé. Nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti ń jó di mímọ̀ wípé lára àwọn iṣẹ́ eléyìí táwọn pìyàmọ́ wípé àwọn lọ ṣe ní orílẹ̀-èdè Malaysia òun náà ni káwọn lọ mọ́ bónílé tún lè ṣe àti láti mọ́ ṣiṣẹ́ bóyá níbi tí wọ́n ti ń tajà. Àmọ́ ṣá o nígbà tí ẹni tí ó fẹ́ kó àwọn lọ èyí tó dé èyí tó kọ́kọ́ fi hàn àwọn náà ni wípé òun àwọn ilé ìtajà eléyìí tí ń wá òṣìṣẹ́ ó wà nílẹ̀ òkèrè. Àmọ́ ṣá o lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà la rí i pé irọ́ burúkú òun náà ni arákùnrin ọ̀hún òun náà ni ọ̀pá fún àwọn o lára àwọn eléyìí tí wọ́n lọ kìí ṣe Bella nìkan òun náà ni wọ́n rìnrìn àjò. Lára àwọn náà láti rí àwọn méjì míì Linda Zainab tóun jẹ́ aránṣọ fashion designer àti ẹni tí ó kọ tiẹ̀ náà ń jẹ́ Àmọ̀kẹ́ Joy tó yẹ pé gbogbo wọn náà ń wá bí ó ṣe dáa lọ sílẹ̀ òkèèrè. Àmọ́ ṣá o Malaysia òun náà làwọn dágbére ó ní ṣùgbọ́n gbà tí àwọn dé àwọn apá abìkan ní kọ́kọ́ kó àwọn dé sẹ́ẹ̀mẹ̀ bọ́dà lẹ́yìn èyí àwọn wọ Kútọ́nù Benin. Wọ́n ní lẹ́yìn èyí òun náà ni wọ́n fi àwọn tàtà tòpò káàkiri ó ní ojú ọ̀nà òun náà làwọn gbà dé Mali òun náà ni àwọn ti dé àwọn orílẹ̀-èdè kan táwọn ò tiẹ̀ mọ̀ àmọ́ èdè Faransé òun náà ni ń sọ ń bẹ̀ ó ní gbogbo tí àwọn wá ń ṣe àwọn sáà ń wò pé ọjọ́ ògan òun náà làwọn ó dé orílẹ̀-èdè Malaysia àmọ́ ṣá àwọn dé ibi tó jẹ́ pé àwọn ò dá àyàn mọ̀ tó sì jẹ́ pé àìmọye àwọn ọmọbìnrin òun náà ni ó wà ń bẹ̀ kódà àwọn ọmọ tí ọjọ́ orí wọn ò tí ì ju ọdún 13 lọ àwọn náà wà ń bẹ̀ o tó sì jẹ́ pé gbogbo wọn pátápátá òun náà ni wọ́n fi wọ́n ṣe òwò nàbì. Nígbà àwọn débẹ̀ gan làwọn ti wá rí pé Malaysia kọ́ leléyìí o ilé àwọn tí wọ́n sì ń ṣòwò nàbì òun náà ni àwọn wà yìí tó yẹ pé wọ́n há àwọn nǹkan tí wọ́n fi ń dáàbò bora wọn yẹn tí wọ́n há fún àwọn wípé ẹ wo ìyín tẹ́ mọ́ lò tẹ́ fi dá ààbò bora wọn rèé o. Lẹ́yìn èyí òun náà ni ẹ wá sọ fún àwọn wípé ẹ wo owó tẹ́ san padà fún owó tẹ́ dá padà kó tó di pé ẹ lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn yín ó jẹ́ 1.5 million cefas ti orílẹ̀-èdè Faransé òun náà ni ẹ dá padà o. Wọ́n ní gbogbo tí àwọn ń jẹ ń bẹ̀ gbèsè ni o báwọn mumi lásán gbèsè ni wọ́n mọ̀ báwọn kọ́lẹ̀ ni àwọn ọmọjọ́ tí àwọn ò tó kú ò ń bẹ̀. Arábìnrin kan léyìí tó náà wá sọ̀rọ̀ ló wá ń jẹ́ ó di mímọ̀ wípé láàrígbà tí àwọn àìsàn kan tí ó yabo òun náà ni òun mọ̀ pé iṣẹ́ tó ń ti ṣe látijọ́ yìí kò tí ì ju 70,000 kò tí ì ju lọ 70,000 cefas òun náà lòun tí ì ṣe látijọ́ òun wá wò pé ijó gan-an lòun ọ̀tọ̀ bọ́ ń bẹ̀ ṣùgbọ́n àwọn dúpẹ́ o lọ́wọ́ àwọn tí wọ́n dóòlà àwọn tán fi padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ohun tó ní kọ́lọ́ ń ṣàánú ẹni o. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá tó ń ṣàlàyé báyìí wípé àwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n tó 200 níye ṣọwọ́ sí orílẹ̀-èdè Turkey fún ìdánilẹ́kọ̀ọ́ èyí tó perégedé. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò ọ̀gágun Christopher Musa èyí tó ti fẹ̀yìntì òun ni ó ń ṣàlàyé wípé o orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Turkey àwọn ti ní àsọyépọ̀ láti fi àwọn òṣìṣẹ́ elétò ààbò ṣọwọ́ sí orílẹ̀-èdè Turkey fún ìdánilẹ́kọ̀ọ́ èyí tó péye torí pé bí ọgbọ́n bá tán nínú àgbà ó tún mí ìgbọ́n ni. Musa ó sọ̀rọ̀ yìí nígbà tó ń kópa níbi ìtàkùrọ̀sọ kan o òun ni ó ti jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ tó sì ń jẹ́ kí àwọn ènìyàn ìlú pàápàá jùlọ àwọn àjọ elétò ààbò wípé ẹ lọ́mọ eléyìí dájú láìpẹ́ jọjọ á fi àwọn tí wọ́n ní ṣe pẹ̀lú ètò ààbò á fi wọ́n ṣọwọ́ sí orílẹ̀-èdè Turkey. Ìgbani ìṣẹ́ àkọ́kọ́ tá àkọ́kọ́ fi ṣọwọ́ o láti jẹ́ kí àwọn orílẹ̀-èdè Turkey kí wọ́n kọ́ wọn ní ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti bá ṣe rẹ́yìn àwọn ikọ̀ agbésùmọ̀mí àwọn ikọ̀ báńdíìtì wọ̀nyí. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní oríṣiríṣi àwọn irinṣẹ́ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè kọ́ ẹ̀kọ́ lára rẹ̀ ló sodo sí orílẹ̀-èdè Turkey. Fún ìdí èyí nígbà tá a ti jọ ṣàsọyépọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Turkey yìí kò sí bákan kò sí méjì lọ́rọ̀ mọ́ ká tètè ṣe ìgbésẹ̀ ní kíákíá. Nínú ọ̀rọ̀ ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ tí òun náà jẹ́ àwọn ológun ní orílẹ̀-èdè Turkey òun náà jẹ́ kó di mímọ̀ wípé
ìṣòro àti làásìgbò tí orílẹ̀-èdè nàìjíríà ń là kọjá nípa ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí lásìkò yìí ó ló ti ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè turkey náà bí 40 ọdún sẹ́yìn ṣùgbọ́n orílẹ̀-èdè turkey padà borí wọn fún ìdí èyí o ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ fọkàn balẹ̀ ẹ̀yin náà ó borí gbogbo àwọn ìṣòro tó ní ṣe pẹ̀lú agbésùmọ̀mí ìjínigbé ìjínipa ó ní gbogbo ẹ̀ ní yóò wá sópin àwọn orílẹ̀-èdè turkey wọ́n ní oríṣiríṣi irinṣẹ́ tó ta lẹ́nu pẹ̀lú ọgbọ́n ìgbàlódé tí wọ́n fi kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi ṣọwọ́ sí orílẹ̀-èdè náà ó ní kété tí wọ́n bá ti gba ìdánilẹ́kọ̀ọ́ dójú àmì wọ́n ó padà wálé láti wá mú iṣẹ́ ọ̀hún kí wọ́n ó sì mẹ́sẹ̀ gbé kí wọ́n mú sàlóògùn ìwé ìròyìn punch ló punch ẹ lọ́mọ kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà ìròyìn náà tó ń sọ wípé kí ọlọ́run kó láàánú ẹni ní ò níbi tí wọ́n ti jó di mímọ̀ wípé arákùnrin kan eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn ní ìpínlẹ̀ èkó tó sá lọ sí ìpínlẹ̀ Cross Rivers náà ló mọ̀ tún ti lọ pa olólùfẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún o wọ́n ní ọjọ́ àìkú ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2026 eléyìí tá a wà nínú rẹ̀ yìí òun náà ni arákùnrin ẹni 30 ọdún Sunday Ẹjọ́ òun náà ni wọ́n sọ wípé ó gba ẹ̀mí arábìnrin Lucy Moshe Igo ẹni ọdún 36 eléyìí tí wọ́n jọ jẹ́ olólùfẹ́ ìyẹn ní ìpínlẹ̀ Cross River òun náà ni wọ́n sọ wípé ó ti gba ẹ̀mí rẹ̀ tó sì wọ òkútù rẹ̀ eléyìí tó kù tó wọ̀ lọ sí inú igbó ní agbègbè ọ̀hún àfúrásì ọ̀hún òun náà ni ọjọ́ òdi mímọ̀ wípé àgbẹ̀ ni o tó sì jẹ́ wípé kó tó di pé ó padà wálé láti wá máa ṣe àgbẹ̀ òun náà ni wọ́n ti kọ́kọ́ gbọ́ pé wọ́n ti fi ẹ̀sùn apànìyàn kàn ìyẹn ní ìpínlẹ̀ Èkó tó sì lọ́wọ́ nínú à ń lo àwọn egbòogi olóró wọ́n ní gbogbo eléyìí òun náà ló lè kúrò ní Èkó tó fi padà wá sí Nwange ìjọba ìbílẹ̀ tó fi padà wá sí agbègbè Nwange ní ìpínlẹ̀ Cross River níbi ọdún 3 sẹ́yìn wọ́n ní lẹ́yìn èyí òun náà ló pàdé ẹni tí ó jẹ́ olólùfẹ́ rẹ̀ Lucy tí wọ́n sì jọ tọrọ wọn tó sì jọ wọ̀ wọ́n ní ìrìn àjò ìfẹ́ eléyìí tí wọ́n jọ rìn yìí náà ni ò bójúmu o nítorí pé arákùnrin yìí kò san owó orí Lucy rárá bó ti wù ọ́ mọ́ wọ́n ní àmọ́ ṣá o gbogbo ìgbà òun náà ló máa ń fi ẹ̀sùn kan Lucy wípé ó tún ń wò ta lẹ́yìn ìgbà tí àwọn méjèèjì táwọn ti jọ wà gẹ́gẹ́ bí olólùfẹ́ wọ́n ní gbogbo ìjà yìí ojoojúmọ́ náà ni ti sọ pé ń fi ọ̀bẹ ẹ̀yìn ó ń fi jẹ òun níṣu wọ́n ní àmọ́ṣá lọ́jọ́ eléyìí tí Sunday tí wọ́n padà gba ẹ̀mí arábìnrin yìí wọ́n látòru òun náà ni wọ́n ti jọ bẹ̀rẹ̀ tó ti jẹ́ pé ó fi àwọn àpá eléyìí tí ó pọ̀ tó fi sí lára o lẹ́yìn èyí òun náà ni wọ́n jọ jáde ní òwúrọ̀ ọjọ́ kejì tí wọ́n jọ lọ sí inú oko wọ́n nínú oko yìí òun náà ni ó tún ti bẹ̀rẹ̀ lúlù tí arábìnrin ọ̀hún tó sì gbẹ́mímì wọ́n ló yí aṣọ eléyìí tí ó mú kúrò nínú ilé ló yí mọ́ arákùnrin ọ̀hún lára tó sì lọ dì í mọ́bì kan nínú igbó àmọ́ ṣá o lẹ́yìn bíi wákàtí díẹ̀ táwọn èèyàn kẹ́fìn arábìnrin náà làwọn ọ̀dọ́ ìlú ní ẹ bá yabo Sunday wọ́n ní dákun o ìyàwó rẹ̀ ń kọ́ ni ó bá sọ̀rọ̀ wípé òun ò mọ bí ó wà o ṣùgbọ́n nígbà tí ọwọ́ lúlù àwọn ọ̀dọ́ ìlú tọwọ́ wọn bá òun náà ni ó wá jẹ́wọ́ fún wọn wípé òun ti pa o ó sì mú wọn lọ sí ibi tí èyí tó kù rẹ̀ tó wà àmọ́ ṣá wọ́n ti fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ káwọn ọ̀dọ́ ìlú kí wọ́n má bàa dájọ́ ní ọwọ́ ara wọn ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ̀. tó kágbé súnmọ́ àwọn aráalé báyìí a ti ṣí ojú òpó kalẹ̀ 070 47 7064 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí ìròyìn èyí tí a ti mú wá ṣe tí ìgbọ̀yìn ẹ̀lú ẹ̀ kó ojúmọ́ o 070 47 7064. rédíò wo lèyí tó rìnrìn dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n
lọ nígboro ọ̀dọ́ wọn lẹ́ ó ti gbọ́. nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè. wọ́n ṣáàní àrídùnnú rédíò Sip FM ní. nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè. wọ́n ṣáàní àrídùnnú rédíò Sip FM ní. Sip FM 89.1 ẹ máa gbọ́. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara Sip 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. ire bá wa lókè èfò ó di kóró eríire bá wa ń gbẹ̀dẹ̀mukẹ́ náà wá dandandan yóò máa dàn títí dalẹ́ náà wá dandandan yóò máa dàn títí dalẹ́. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú wo ọ̀tọ̀ ní tọ́lú rédíò kan wúyọ lókè o omi ìrìn gidi Sip FM ló ń jẹ́ 89.1 lókè o ló ti búyọ o lágbègbè Ìṣíà 89.1 lókè o ló ti búyọ o lágbègbè Ìṣíà ìgbélárugẹ iléeṣẹ́ àtìlẹ́yìn okòòwò ìyẹn gan ló jẹ́ iṣẹ́ wọn eré ìdárayá ìròyìn ẹ̀sìn àṣà àti èdè gbogbo rẹ̀ la gbé lárugẹ ìbùkún lélẹ́yìí o ó yẹ ká dúpẹ́ ká ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ Síìpù rédíò tó gbajù kájọ láṣepọ̀ kó yẹ wá ká ṣiṣẹ́ papọ̀ nílé. 89.1 FM. ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ kú àmójúbà iléeṣẹ́ Ralac Ventures. Ralac Ventures ló ṣe ewé àdèpò wọn fi ń po ókè. oríṣiríṣi ìpèníjà ní ń bá púpọ̀ àwọn ènìyàn fúnra lágọ̀ọ́ ara ọ̀pọ̀ ènìyàn kọ̀ láti sọ ọ̀rọ̀ ọ̀hún síta wọn ní mọ́ kí n pa lórúkọ àìsàn àti àrùn ẹni tí yóò bá ní àlàáfíà tó péye ó gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde ní ẹni bá dákẹ́ tara rẹ̀ bá dákẹ́ ni ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ wá fi ojú rinjú pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti iléeṣẹ́ Ralac Ventures odidi ọjọ́ méje gbáko ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n fi wà ní ìlú Ìgànnà bẹ̀rẹ̀ láti April 14 títí di Monday April 20 nínú town hall lọ́jà ọba nílùú Ìgànnà ní ètò ọ̀sẹ̀ ìlera náà yóò ti wáyé ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ ẹ máa bọ̀ ẹ wá jẹ ìfà níléeṣẹ́ Ralac Ventures. Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe Ralac Ventures ló ṣe. ẹ kú kalẹ̀ ẹ̀yin alára wa ẹ má bínú ẹ̀yin ènìyàn wa wípé ẹ láǹfààní láti dá sí ìròyìn láàárọ̀ yìí ojú òpó tẹ́ fi dá sí ìròyìn òun ni ò sí o ojú òpó òun ó ti lọ ojú òpó tí à ń lò láti jẹ́ kí ẹ dá sí ìròyìn ojú òpó aláwọ̀ ìṣòro ó ti yé yín kọ́mọ́dà bí ìpolówó kò sí báyìí kò sí ojú òpó òun ẹ̀yin náà ẹ wo orí fóònù yín òun ìdí rèé tá a fi bọ́ sí abala tó kàn iléeṣẹ́ Ralac Ventures àwọn náà la gbé wọlé báyìí láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ bó ṣe ń lọ ní iléeṣẹ́ wọn Alhaji Àbọ̀lọ́rẹ́ wọ́n sì ti wà pẹ̀lú wa láàárọ̀ yìí Alhaji ẹ kí àwọn aráalé. ẹ máa káàárọ̀ atọ́kùn. àdúpẹ́. akójúmọ́ akú sí mi o. àdúpẹ́ o. a kí gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ pàápàá jùlọ gbogbo àwọn yẹn wa ní ìlú Ìgànnà àti agbègbè rẹ̀ a kí wọn akú sí mi inú ìsinmi kan lèyìn ó ṣe lèyìn oníṣe mímọ́ Ọlọ́run àtìmí àtìyìn àti gbogbo títí gba ajáfẹ́lẹ́ ìṣàṣemọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kásẹ̀ láyé o. àmín o. a tún rọ àwọn èèyàn wa lọ́tún lọ́sìn ẹni àtọ̀lá náà ló kù wọ́n fà á ní gbogbo ẹ̀yin tẹ́ ń pín ẹfẹ́ wá ẹbí ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ àná èèyàn máa ń fi kan ẹlẹ̀ fún kan náà ni tí ó fi yanjú rẹ̀ èyíkéyìí tẹ́yìn lè máa rí nínú ìpèníjà nínú àgọ́ ara yálà oríkèéríkèé ara tí ń roni ni ọwọ́ tí ń kú ẹsẹ̀ tí ń kú pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ àbí kára tiẹ̀ máa ta ní gbogbo ìgbà àbátẹlẹsẹ̀ ní gún yẹn gẹ́gẹ́ bíi kí èèyàn fẹ́ gbẹ́sẹ̀ lé nǹkan gúngún àbí kẹ́yìn tiẹ̀ dìde ń gbà mí kọjá pé gbogbo oríkèéríkèé ara yóò máa jẹ́ ríro àti lè nẹ̀yìn àti lè dúró ẹlòmíì ò lè dúró ìṣẹ́jú kan àfi kó máa wábi tí ó máa fẹ̀yìntì fún díẹ̀ yìí ẹ̀yà ara ń gbó
iṣẹ́ ara ń gbó, gbogbo ohun tá à ń jẹ ń ṣokùnfà gbogbo ìpèníjà tọ́pọ̀lọpọ̀ ń rí inú àgọ́ ara wa. Fún ìdí èyí gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń gbọ́ mi a ti gbé ẹ̀rọ yìí wá tó ń tó kásẹ̀ apá ìkásẹ̀ ẹsẹ̀ oríkèéríkèé ara tó ń roni, ọwọ́ tó ń kú, ẹsẹ̀ tó ń kú, ìbàdí tó ń kan ni, èyíkéyìí tẹ́yin lè rí inú alamí inú àgọ́ ara tí jẹ́ ìpèníjà tí ń dà yín láàmú tẹ́ ẹ ti ṣègbìyànjú lórí ẹ̀ títí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wá síbí yìí tí wọ́n dẹ̀ ń dúpẹ́ láyọ̀ tí wọ́n ń fọpẹ́ fọlọ́run. Lèmi ṣe máa ń sọ fún wọn yìí pé ọlọ́run ní ẹ̀sàjà máa fọpẹ́ fún, ọlọ́run ní ẹ̀sàjà máa fọpẹ́ fún. Èèyàn ò ní fọpẹ́ fọlọ́run kó jogún òfo, èèyàn ò sì ní máa ké fọlọ́run ọba kó rìgírẹ́tì àfẹ̀dá tó bá jẹ́ bùtùlù tí ò mòrè ọlọ́run lókun. Nídìí èyí gbogbo ẹ̀yin yẹn wa tẹ́ ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin ní gbogbo kàràkàrà ẹlẹ́kọ̀ọ̀kan ọ̀fẹ́ ẹ̀gùn ni àti àwọn yẹn tó wá láti Ìkàngẹ̀ lánàá náà. Nídìí èyí gbogbo ẹ̀yin yẹn mi tí ẹ̀ ń gbọ́ mi ẹ dìde wúyà a wà nínú táwọn ọlọ́jà ọba lẹ́gbẹ̀ẹ́ ààfin bàbá wa Sàbí ti ilẹ̀ Gẹ̀nẹ́ àbí Ẹ̀yọ́ wà ní wọ́n ṣe ń gbogbo ìgbà. Ẹ̀yọ́ ṣíṣe máa ń kóbá ojú o ní dodo orí náà yóò máa wò kúrúkúrú ni. Ẹ̀yọ́ ṣíṣe máa ń pàǹtọ́ ọmọkùnrin, ẹ̀yọ́ ṣíṣe jẹ́ kéèyàn lókun nínú àgọ́ ara, ẹ̀yọ́ ṣíṣe máa ń jẹ́ kéèyàn rù kó máa gbẹ àbí fúnpá gíga wá ní tiẹ̀ kí gbogbo gbáyà máa ṣe pèpèpèpèpè kẹ́gbẹ́ kan orí máa fọ́ yẹn àbí kétí máa hó ń gbogbo ìgbà. Ẹ dákun ẹ má jà fi àlàáfíà wa ṣeré. Ọ̀gá ọ̀rẹ́ téèyàn fi wá ọ̀rẹ́ òun làlàáfíà. Gbogbo ohun téèyàn ó jẹ láyé àlàáfíà lèèyàn ó fi ṣe àtẹ̀gùn rẹ̀. Ọlọ́run o gbogbo àwọn tó wà ní ipò àìlera tí wọ́n wà lórí àìsàn kan àbí méjì Ọlọ́run bá fún wọn lálàáfíà. Wọ́n ló pẹ́ lọ́ba sàlám, wọ́n lọ́ba àgbà tó jọba àlàáfíà tó nà àlàáfíà lọ́dọ̀, wọ́n lọ́ba tẹ́dà pè sí èṣù. Téèyàn bá lọ bẹ́ nìkan tó wá wá nǹkan kan lọ́dọ̀ rẹ̀ tó bá lọ lẹ́ẹ̀kẹ́ tó bá lọ lẹ́ẹ̀kẹ́ nígbà tó bá fi dé ẹ̀kẹta yóò kàbùkù ni. Ọlọ́run ọba ni gbogbo ayé ń pè tí èṣù. À ń fi Ọlọ́run ọlá rẹ̀ àti ń bẹ̀ ọ̀gbun gbogbo ẹ̀dá tó wà nínú ìpèníjà kan lórí àrùnpá fún ọ lálàáfíà. Wọ́n lọ bá sọ́nà bá fún ọ lálàáfíà. Gbogbo àwa tí àwa mánéjì ara tiwa káàkiri náà tó yẹ pé tẹ́lómi bá sọ̀rọ̀ ẹ̀ wọ́n ló sì ń rìn tó òun mánéjì ẹni tó Ọlọ́run má jẹ́ ó kọ́ mánéjì tó fi kú o. Ọlọ́run má jẹ́ ó kọ́ mánéjì tó fi kú o. Àtúnfọlọ́ Ọlọ́run bẹ Ọlọ́run pé gbogbo àwọn tí ó diwọ́ disẹ̀ ní obìnrin àwọn ìyá wa Ọlọ́run bá a ṣe dẹ̀rùn fún wọn. Lówó ṣe ń jábọ́ lára igi tí ènìyàn lára Ọlọ́run bá a ṣe dẹ̀rùn wọn. Ẹni tí wọ́n ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tó fẹ́ ṣalágbàtà wa àwọn ohun tó ń jáde láti lè ṣe wá pọ̀. Àníkẹ́tọ̀ gbámúge tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí ọ̀pẹ́ ẹ̀yìn inú tó ń kẹni inú tó ń run ní nǹkan oṣù obìnrin tí ò wá. Àbò ń yọ àbò ń dúdú àbò ń ṣe ségesège. Àbóbìnrin tiẹ̀ ń ṣe jọ́ mẹ́rin níbi ń ṣe láti jọ́ mẹ́rin ó di jọ́ mẹ́ta, láti jọ́ mẹ́ta ó di jọ́ méjì, láti jọ́ méjì ó di ọjọ́ kan. Ọjọ́ kan òun láàárín oṣù mẹ́fà ó lè má rí. Yóò sì máa rí gbogbo alamí yẹn pé kí ni yẹn fi wà tí ò ní rí. Ẹ dákun ẹ má jà fi wòsàn wa dẹrẹ lọ́la. Ẹlòmíà máa gbé òun ògùn bímọ mọ́ tí kinní yìí bá wọnú àgọ́ ara ó ṣeé ṣe kó dìfẹ́lọ́pù fibroid táwọn bàbá wa ń pè ní ìju táwọn àwọn yìí ìju alákẹ́ ń bẹ, ìju ọlọ́lọ́ ń bẹ, ìju alápàdé ń bẹ, ìju alákẹ́ ni ó máa yí káàkiri lẹ́nu ó máa ní àbọ̀mọ́ ní bẹ́ẹ̀ nù òun ni. Ìju alápàdé yóò lè sẹ́gbẹ́ kan ó lè jẹ́ sálẹ̀ ẹkùn ló lè abẹ́gbẹ́ ẹkùn. Ìju alákẹ́ yóò sá máa rí pé gbogbo kan ń rà yẹn nínú àgọ́ ara òun ni. Fúdì èyí gbogbo ẹ̀yin yẹn mi tẹ́ ń rálá mi ẹ dìde wúyà àwa ní táwọn ọlọ́jà ọba lẹ́gbẹ̀ẹ́ ààfin bàbá wa Sàbí ti ilẹ̀ Gẹ̀nẹ́. Bákan náà la ní ghetto sweet bitter, ọ̀tọ̀ ní rheumatism, ọ̀tọ̀ arthritis, kóríkèéríkèé ara máa róni kó máa sẹ́ni wọnú sàn kó máa sẹ́ni wọnú egun. Ẹjọ́ á dìde èyí tèmi àti yín mọ̀ làkú ègbé la mọ̀ tí ń jà láyé àtijọ́. Eléyìí arthritis wọ́n pè àtìgbògò àtìgbẹ̀rùn kò sẹ́ni tí ò lè mú gbogbo ẹni ó wà nípò bẹ́ẹ̀ bá a fún lálàáfíà o. Ẹlòmíì arthritis yìí tó bá dé stage kan ó lè gba ẹsẹ̀ tó jẹ́ pé èèyàn máa béèrè pé sọ ìjàmbá ọkọ̀ sí ẹni tó ní ìjàmbá ọkọ̀ ṣe hùn. Ẹlòmíì lè má lè mẹ̀rọ ẹ̀yìn, ẹlòmíì lè máa ṣe túnketúnke tẹ́sẹ̀ yìí ò ní tóra wọn. Ẹ dákun gbogbo ẹni ó bá ti ń lálamí rẹ̀ ó ti délé nínú àgọ́ ara ní ẹjọ́ àdìde wúyà ká yọjú sí wa àbọ̀dọ̀ àwọn alágbàtà wa. A wà nínú ọ̀sẹ̀ ìlera tá à ń ṣe ní ìlú Gẹ̀nẹ́ lẹ́gbẹ̀ẹ́ ààfin bàbá wa Sàbí Gẹ̀nẹ́ nínú táwọn ọlọ́jà ọba. Bákan náà la ní ẹ máa rá mọ òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń roni ọwọ́ tó ń kú ẹsẹ̀ tó ń kú. Ẹ máa rá mọ yìí ó wúlò fẹ́yìn alábíàmọ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa kò dáa kéèyàn má ní ilé
gbogbo ìgbà ni máa ń sọ pé ilé tí ò bá ti ṣe ara mu òògùn wọn dì kan bẹ̀ bẹ́ẹ̀ náà la ní kó mọ́lẹ̀ sí flọ́ṣà òun ló ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú àgọ́ ara àìlè ṣègbọ̀nsẹ̀ déédéé kí yẹn wà lé ìgbọ̀nsẹ̀ láàrin 40 ìṣẹ́jú kó má rí gbọ̀nsẹ̀ sí bákan náà la wá ní oníwóró tó ń ṣe fún fúnpá gíga yálà wọ́n ti lọ yẹ̀ wò ó sì ń lọ bí 120 àti nǹkan kan atọ́kùn yìí fúnpá gíga yìí tàṣàlẹ́ ní tẹ́ bá fún èèyàn 50 jọ tipátipá lẹ́ẹ̀ṣẹ̀ rí èèyàn 4 àbí èèyàn 3 nínú wọn tí fúnpá rẹ̀ lọ. fúdì èyí ẹ dákun gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ọ̀dọ́ ẹ ti ń lálàá mi ẹja máa yẹ àìlera wa wò bó bá ṣe wà fún èyí ṣe pé kákan gbọ́ pé abẹ́rẹ́ kéré lóògùn kan ẹ̀yin náà lọ lò àbóbi olóògùn kan ẹ̀yin náà lọ lò ẹ dákun ẹja mọ báyìí bí ìlera tiwa gangan kéré káfíńmọ́rú oògùn tí a máa lò. bákan náà la lóníwóró tó ń ṣe fún ẹ̀yọ́ ṣíṣe ní gbogbo ìgbà kéèyàn máa ṣẹ̀yọ́ ẹ̀yọ́ àṣejù aburú tó lè mú àkùsùn tó máa dámọ̀ ní tú sí wọ́n lè ní àbí àrùn kan ló kó ni àbí kinní kan ló kó ni ó ní ipa tó jẹ́ máa ń ṣe nínú àgọ́ ara ẹ̀yọ́ àṣejù ẹ̀yọ́ láàrin ìpínlẹ̀ tó ẹlòmíì lè ṣe kí ọ̀dà kan àbọ̀ tó sì jẹ́ pé ohun tó ń jẹ tí ò tó nǹkan á máa làágùn á máa rù á máa gbẹ ẹ̀yọ́ ṣíṣe yìí náà ó lè jẹ́ pé ẹlòmíì lè yẹ ẹ̀yọ́ rẹ̀ wò kó rí i pé kinní yìí ò ṣe kí n tó yẹ pé àyẹ̀wò ni ó fi hàn pé ẹ̀yọ́ ṣíṣe ń bẹ ní ara rẹ̀ nígbà míì àti kéènì rẹ̀ àti kejì rẹ̀ ó lè jẹ́ prostate ló ń dà láàmú tí èsè ẹ̀yọ́ tí èsè ìtọ̀ ṣúgà fúdi èyí gbogbo ẹnu bá ti rárá mi rẹ̀ èmi àtọ̀lá náà la ní nílùú bàbá wa sàbí tilẹ̀ gẹ́nẹ́ a wà ní táwọn olú ọjà ọba lẹ́gbẹ̀ẹ́ ààfin bàbá wa sàbí tilẹ̀ gẹ́nẹ́ bákan náà la wá ní ọ̀sà solution òun ló ń ṣiṣẹ́ fún ọgbẹ́ ẹnu àṣejù tó bá wọnú stéèjì èèyàn lè máa ṣègbọ̀nsẹ̀ kí nǹkan pupa máa wá èèyàn lè máa jẹun kó máa bì nígbà míì tọgbẹ ẹnu bá tó stage kan èèyàn sá máa rí pé yẹn ń gúnfẹ́ gbogbo gbà tó yẹ pé yóò mú yẹn mọ́ gbàyà mọ́ ẹ̀yìn ẹ dákun gbogbo ẹnu bá ti rá lamí yìí ẹjẹ́ á dìde kó tó di ohun tí agbára ò ní fẹ́ ká lásìkò kọ́lọ́wọ́n ọba kó má da wa jókòó má fún ààrẹ ṣe wa má fi ṣe yẹn tí ó fi tẹ̀ wá bẹ́ẹ̀ náà làwa ní ọ̀sà solution òun là ń pariwo rẹ̀ tẹ́tẹ́ fún yín pé egbòogi 22 lápapọ̀ làṣọ́dẹ̀ ẹ̀kọ́ nígbà yẹn gbádùn àwọn èèyàn yálà oríkèéríkèé ara tó ń roni àbí partial stroke lóní àbí èkéyìí tí ìbàjẹ́ nínú ẹ̀yà ara tí ń dẹ̀ láàmú gẹ́tọ̀ west street peter yìí bákan náà làwa ní tilẹ̀kùn lẹ́yìn sọlédayọ̀ gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi tilẹ̀kùn lẹ́yìn yìí ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ fáǹfààní ìgbà yìí gbádùn àwọn èèyàn tó jẹ́ pé ẹlòmíì ti kọ́lẹ̀ tí ò lè ṣe súnẹ̀ lórí ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ mọ́ ẹ̀wọ̀ ọlọ́run sì ṣe oore 2 sí 3 fún yìí kò sì dá àwọn àgbàlagbà ọ̀nẹ́ni ó gbélú rẹ̀ kọ́pá àwọn èèyàn bá jìlù lẹ́yìn ambos ní ẹni wá gbélú rẹ̀ kalẹ̀ fúdì èyí gbogbo ẹni ó bá ti rí pépè níjà yìí ń bẹ fóun ẹjẹ́ àdìdè ká yọjú sí wa àbọ̀dọ̀ àwọn alágbàtà wa àti wá lóníwóró fáǹfààní àwọn ọkùnrin lónìí yẹn gàbádáyà bákan náà la ní olómi obìnrin ń lo lómi ọkùnrin ń lo lómi obìnrin tó fẹ́ ṣe súnà pẹ̀lẹ́lẹ́tọ̀ rẹ̀ tó yẹ kí ara rẹ̀ kò gbé pẹ́pẹ́pẹ́ ìṣẹ̀ ẹ̀mí rẹ̀ wà mẹ́bẹ̀ tí gbàtà rẹ̀ gbé pẹ́lẹ́ tẹ́ mọ̀ pé kò sí nǹkan kan níbẹ̀ tí pé kò tọ́jú ara rẹ̀ lọ kò dẹ̀ sí nǹkan kan tí ń bi nǹkan kan ló ṣokùnfà nǹkan tí kìíní yẹn fi níbẹ̀ gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń gbọ́ mi ní ìlú Gẹ̀nẹ́ àti agbègbè rẹ̀ ẹ jáde wúyà ẹ máa bọ̀ wá sí ẹgbẹ́ ààfin bàbá wa tàbí tilẹ̀ Gẹ̀nẹ́ táwọn olùọjà ọba ní ọ̀sẹ̀ ìlera ìwúwà èní àtọ̀lá lókun ẹ má jẹ́ ó jẹ́ kí ńgbà tá a bá pò tán lẹ́sẹ̀ àmàgà níbo lẹ́wà náà níbi ní ẹ̀ríkẹ́ mo sọ lànà mo sọ ǹjẹ́ta nígbà tá a kúrò ní wéré àti èèyàn tó pè wálé lọ́gọ́rin èèyàn ẹ má jẹ́ kó tún dàbí ti wéré àti ti ìjó ẹ dìde wúyà èèyàn máa ń fi kàn ẹ́ lẹ́gbọ́n kan ni wọ́n ti yẹn bá kọjú sílé kan yóò kẹ́yìn sílé kan gbogbo èèyàn mi àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o kò ní fi ṣe kò ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá ẹ ṣe àtọkùn. tó ẹ kó atótónu aláàjì ẹ ní ọ̀la náà ní pinpin òpin ọ̀sẹ̀ ìlera tẹ̀ ń ṣe lọ́wọ́ tẹ́ ẹ bá wá tí ọ̀sẹ̀ ìlera ti ìlú Ìgànná bá parí lọ́la ìlú wo gan lẹ́tùn lọ káwọn ará ìlú ọ̀hún kí wọ́n máa múra kalẹ̀. ìlú tí a fẹ́ lọ tó bí ìlú méjì kí wọ́n máa múra kalẹ̀ ṣùgbọ́n tí a bá ṣe àṣẹrò pẹ̀lú àwọn òṣìṣẹ́ tá a jọ ń ṣiṣẹ́ á jẹ́ kí wọ́n máa gbọ́ ní orí rédíò. ó dáa tó pẹ̀lú gbogbo àwọn àlàkalẹ̀ tẹ́ là kalẹ̀ yìí ẹni tilẹ̀kùn lẹ́yìn ní iléeṣẹ́ yín ó sì tún gba orúkọ kan tuntun pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ lánàá kí ni orúkọ tuntun tẹ́ sọ pé tilẹ̀kùn lẹ́yìn gbà báyìí.
ẹ ṣe atọ́kùn lára àwọn tí ọlọ́run lo oògùn yẹn ní sábàbí ló ní tilẹ̀kùnlẹ̀yìn làwọn lò tọ́lọ́run sì gbàdúrà ìyàwó òun. ó wá nígbà táwọn wá ń sọ súná àwọn sọ ọmọ yẹn ní ak tilẹ̀kùnlẹ̀yìn Àlàbí. fún díẹ̀ yìí gbogbo ìgbà ni máa ń sọ mo wá sọ fún un náà padà mo ní ọlọ́run lọ́ba tó gbàdúrà rẹ̀ aláàjì kan ló gbàdúrà rẹ̀ oògùn gbogbo ẹ̀dá tí ń ta oògùn láyé àbí tí ń ṣe oògùn sábàbí lásán lóògùn ìwòsàn tí ń bẹ́ńbí oògùn ọlọ́run ló ní lọ́dọ̀ gbogbo ẹni tí ò gbádùn kó bá fún ọ lálàáfíà. sábàbí lásán lóògùn. sábàbí lásán lóògùn atọ́kùn ìwòsàn ọlọ́run ló ní lọ́dọ̀ ibi tẹ́sí mọ̀ kí sábàbí lásán ni oògùn tí táyé lò tó bá táyé lára mu kọ́hìndé lè lò kó má bá lára mu tí dògbé ó dẹ̀ lọ lò kó bá lára mu bẹ́ẹ̀ni pé sábàbí nìyẹn. ọ̀dà ẹ kú atótónu láti ìgbà tí a ti gbé yín sí orí afẹ́fẹ́ ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìgànná ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí ní láǹfààní láti ṣí ojú òpó kalẹ̀ nítorí ojú òpó ò tọ́ ojú òpó òun ò tọ́ ojú òpó tẹ́yìn fi ń pè sí òun ló tọ́ kò sì pé méjì ẹyọ kan tó pé yìí náà ni fún ìdí èyí aláàjì nípa àwọn ènìyàn tí mo ṣàlàyé fún yín wípé wọ́n sọ wípé àwọn ò mú kinní inú ògò mọ́ àwọn bàbá àgbàlagbà ni o àwọn ò mú kinní inú ògò mọ́ bẹ́ẹ̀ ni àwọn ò ṣe gbogbo àwọn nǹkan tí àwọn elétò ìlera tí wọ́n là kalẹ̀ fún àwọn wípé káwọn má ṣe mọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn sì tún ṣẹ̀yọ́ àṣejù ṣé kinní yìí gbogbo àgbàlagbà ló máa ń mú ni àbí gbogbo àgbàlagbà ló máa ń ṣe àbí kì í ṣe gbogbo àgbàlagbà. atọ́kùn ọlọ́run jẹ́ kí gbogbo owó gúnlẹ̀ rẹ ni ẹ̀dá tí ò tí kú ò tí mọ́rúkú tí ó pa òun kọ́lọ́run ọba kó fi kú rí pẹ́ nìkan kú wa. ṣé ẹ rí ìpèníjà tí ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ẹni tí ò tí kú ò gbọ́dọ̀ fẹ́ni tó kú ṣe ẹ̀yẹ o nítorí gbogbo ohun tá à ń jẹ ń bí oríṣiríṣi nínú àgọ́ ara ẹ̀yọ́ ṣíṣe tẹ́ wà ń wí náà tẹ́ bá ṣe àyẹ̀wò ó ṣeé ṣe kó jẹ́ pé kó má jẹ́ tọ̀ ṣúgà o kó dẹ̀ jẹ́ prostate enlargement àbí prostate cancer kọ́lọ́run ọba kó dáàbò ẹ̀ bò wá iná ni mo ṣe ń pé kẹ́dà máa yẹ àgọ́ ara rẹ̀ wò ó mo bá gbọ́ ara ọ̀hún ṣe wà fún kó tó di pé yóò gbégbèsè. aláàjì bóyá èyí tẹ́ sọ pé bóyá prostate cancer tàbí prostate enlargement ṣé àwọn tí kinní yìí bá mú yóò máa dùn wọ́n níbi nǹkan wọn ni àbí báwo ni yóò ṣe mọ̀ torí pé àwọn bàbá yìí wọ́n sọ pé àwọn sì ń tilẹ̀kùn lẹ́yìn ìdákọ̀ọ̀kan. ẹ ṣe atọ́kùn ọ̀nà oríṣiríṣi ni máa ń gbà wáyé ẹlòmíì tó bá fẹ́ ṣẹ̀yọ atọ́kùn láàrin ìgbà tá a ti bẹ̀rẹ̀ yìí ẹlòmíì ti lè lọ tẹ́yọ̀ yẹn máa mú ẹ̀ yóò ní wá yóò máa jẹ́ nira burúkú gbogbo ẹ̀yọ́ tó yẹ kó ṣe lẹ́ẹ̀kẹ́ náà ó lè pòrí bí ẹ̀ẹ̀mejì tí ó máa ṣe ṣeré so ẹlòmíì dẹ̀ ni ó lè fẹ́ ṣẹ̀yọ yẹn kí nǹkan pupa wá láti bí ẹ̀yọ́ a máa mu bí ìgbọ̀nsẹ̀ a máa mu bí atọ́kùn ọlọ́run má fara ni wá ọlọ́run o dákun má fara ni wá má fara ni ẹni tára ó ní tí ó fi kàn wá ọlọ́run ìnira ó dá ẹni ó kàn ló mọ̀ ní má fara ni wá ọlọ́run. téèyàn bá ń fi bẹ́sikẹ́ lé orí àmàlà tó wà lálàáfíà kò mọ yìí. wàláhì tàláhì wọ́n rọ́bùlì kábà kò mórí tọ́lọ́wọ́n bá ṣe fún. títún rojọ́ wípé ẹja olójúkodó láǹtì ẹ̀ ń rí jẹ àárín tọ́kí jẹ. àní kò mórí tọ́lọ́wọ́n bá ṣe fún. tó alájíà nítorí àwíjàre ké tó tán lẹ́nu torí wípé àwọn ènìyàn wọ́n mọ òtítọ́ yàtọ̀ sí irọ́ níbi ayé sì dé yìí bọ́ ọ bá parọ́ fẹ́nìkan ò ní parọ́ fún èèyàn 2 sí 3 tí wọ́n ti ja okùn rọ́ ọ̀hún torí pé okùn rọ́ kì í pẹ́ já wọ́n ti mọ iléeṣẹ́ yín wípé òtítọ́ lẹ gbé lọ́wọ́ àwọn nǹkan tó ń jáde iléeṣẹ́ yín wọ́n mọ̀ wípé òtítọ́ nu ẹ̀yin náà sì ń ṣàlàyé fáwọn èèyàn wípé oògùn sábàbí lásán ló jẹ́ o Ọlọ́run nìkan ló ní ìwòsàn lọ́dọ̀ fún ìdí èyí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí ó lọ ọ̀rọ̀ tí mò ń sọ yé yín èyí tí ó lọ tí àjọ fi ń sọ̀rọ̀ yìí òun ni kẹ́ ẹ pè. ẹ ṣe atọ́kùn gbogbo ẹ̀yẹn yẹn mi tí ẹ̀ ń gbọ́ mi àìsàn yìí fi ara wa ṣe ibùdó ìgbọ́n oògùn wa ti wà lọ́dọ̀ mọ́mí ṣẹ́dá níwájú ilé bàbá baálé ní ọ̀fẹ́ ẹ̀gùn níwájú ilé bàbá baálẹ̀ ní ọ̀fẹ́ ẹ̀gùn 090 27 24 91
06 06 090 090 27 27 24 24 91 91 06 06. àtàìsàn àtàrùn kò ní fi ṣe wá àmín. ní fi ṣe tí ó kàn tí ó fi kàn wá ẹsẹ àtọkùn wájúwájú lọpàá sí pẹfẹ mú máa rọ. àmín o àmín o ẹ ṣé o. tó bó ṣe jẹ́ náà lẹ́gbọ̀n ẹ̀yin ènìyàn wa a ní ìrìn jù báyìí lọ ní abala tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹ ó gbọ́ gbogbo àwọn ibi tí ẹ ti ṣalábàápàdé àwọn oògùn wọn tẹ́ ẹ ti rí wọn rà ní àwọn ìlú àti ìletò tí ó yí wa ká ní agbègbè tí a wà yìí ṣùgbọ́n ká tó máa lọ jẹ́ ká kí ẹni tí ó ń ṣe ọjọ́ ìbí lónìí. nítorí àkókò wa tá a sì rọjọ́ mùsùlùkùn ẹ má bínú ẹ̀yin èèyàn wa o ẹ má wípé bínú. ojú òpó yẹn rí bó ṣe rí lónìí a fẹ́ kí Jayọ̀lá Victor Dọ́lápọ̀ òní náà ní ọjọ́ òbí ẹ̀ we wish you happy birthday long life and prosperity ìgbà ọdún kan ni àwọn òbí ẹ̀ wọ́n á jèrè ẹ̀ wọ́n náà á jèrè rẹ̀ lágbára Ọlọ́run o Jayọ̀lá Victor Dọ́lápọ̀ we wish you happy birthday. kò ní jẹ́ àṣemọ́ tó jẹ́ ká máa fi léyìí ká máa fi ṣèlọ náà lóko. a ní rìn jù báyìí lọ lórí ètò fún títí àárọ̀ yìí èmi àti yín àmọ́ pàdé tó bá di aago 7 alẹ́ lórí ètò Kó tó Dayọ̀ títí ìgbà náà Ọlárẹ̀wájú Álímì ló kọ mi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo pátápátá kájọ mọ́ fa ìkú dẹ́gbẹ̀ra ó dàbọ̀. tó bó ṣe jẹ́ náà lẹ́gbọ̀n ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ àjọ pàdé tó bá di aago 8 ní kété tí Ọlárẹ̀wájú Álímì bó bá ṣe ń dìde èmi náà a máa jọ tẹ̀síwájú lórí ètò elétí ìgbáròyé Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ètò òwúrọ̀ òní wípé níbi orí mi ò tìlà ẹlẹ́dàá mi ò má ṣáàyè gbèmí débẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di alẹ́ o ó dìgbà. ẹ̀yin ènìyàn wa.